a kú dédé àsìkò yìí a kú kó lè dáa a kú ìgbìyànjú a kú ìlàkàkà láti bọ́ kúrò lóko ẹrú ǹjẹ́ lóòótọ́ sa ti ṣe tán láti bọ́ lóko ẹrú ǹjẹ́ jọ́ wótò tá a fi gbogbo ìgbà tá à ń rojọ́ wèrè kí bí ẹyẹ ìbákà ṣe láàfin gbòmìnira ṣé lóòótọ́ a ṣe tán àbó lórí ẹjọ́ yìí náà la ṣì wà ẹ káalẹ́ o òní ló ṣe déédé ọjọ́ tá a gbé kí ọkọ̀ Sienna táwọn ọmọ Yorùbá rà tá a gbé lé bàbá wa olóyè Sunday Adisa wọn máa dé ẹmọ lọ́wọ́ àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ July 1st àkámọ́ ńlá gbogbo ẹ̀yin mọ̀lẹ́bí àdògán pátápátá mọ̀lẹ́bí àfààfà táyẹ̀kú rọ́jú o mọ̀lẹ́bí àdògán mọ̀lẹ́bí àdògán mọ̀lẹ́bí àfààfà táì ṣé kò bójú mi mọ́ báyìí mọ̀lẹ́bí àdògán mọ̀lẹ́bí àfààfà táì ẹkú ara fẹ́ra kù ẹkú bẹ́ni bá ń jọ ni ẹkú béèyàn bá ń jọ nìyàn kẹ́tún tó rẹ́ni tó fẹ́ tó ó mà ṣe o àwa ń dunnú pípé ọpọ́dún kan ó kù bí ọjọ́ méjì sísìn tó pọ́dún kan tá a gba pọ́npọ́n lọ́wọ́ ọkú tá a fún ikú lẹ́yìn pẹ́pẹ́yẹ jẹ èkúrú tán fukú ikú kọ́ lórí wa àwa méjìlá láre ìlú Àbújá àwa mélòó là ń bẹ nù lé lọ́jọ́ náà àwa mélòó là ń bẹ nù lé lọ́jọ́ náà èèyàn mélòó ló lọ ìlú Àbújá èèyàn mélòó ló gbẹ̀mí ẹ̀ ìbéèrè ni o ẹ sì ká alẹ́ o àjọyọ̀ ọdún kan máa gba pọ́npọ́n lọ́wọ́ ọkú afúkú lẹ́yẹ ẹyin pẹ́pẹ́yẹ jẹ báwo ló ṣe rí lára mọ̀lẹ́bí àdògán báwo ló ṣe rí lára mọ̀lẹ́bí àfààfàtà ẹ̀ ọba fọ̀rọ̀ sírò ara rẹ wò kó wò bó ṣe rí my heart my everything still remains with the families of Adogan pẹ̀lú àfààfàtà ẹ̀ pàápàá jùlọ Adogan akọni lójú ogun ó mà ṣe o àwa 25 là ń bẹ nínú ilé olóyè lọ́jọ́ tí ìṣẹ̀lẹ̀ láabi ìṣẹ̀lẹ̀ àwa 25 àwa 25 là ń bẹ nínú ilé olóyè Sunday Adisa ọmọ adé ẹ mọ́ lọ́jọ́ tí ìṣẹ̀lẹ̀ láabi ìṣẹ̀lẹ̀ èèyàn méjì gbẹ̀mí mì àfààfàtà pẹ̀lú Adogan àwa 13 dèrò Àbújá ẹ jẹ́ n tó padà mu àwa 25 là ń bẹ nínú ilé lọ́jọ́ náà èèyàn méjì jọ́lọ̀ nípè ní fanáfanṣu àwa 23 ẹ jẹ́ ní àwa 22 ni wọ́n kó kúrò nínú ilé olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣá adélùú Èkìtì wọ́n já 9 sílẹ̀ ó kù mélòó ó kù 13
tátí ń rèlú Àbújá nínú tátí ọlọ́pàá ń bẹ nínú wa tó jẹyọ kan wọ́n fọ ọlọ́pàá sílẹ̀ ó kù 12. Méjìlá tó filẹ̀ 12 tó rèlú Àbújá adúpẹ́ nínú gbogbo ká máa dúpẹ́ ni a máa bọ́ kúrò nínú oko àhámọ́ lẹ́yìn tí àwọn kan lò oṣù 4 tí àwọn kan lò oṣù 2. ìbéèrè mi sí ẹ̀yin ọmọ Yorùbá Àdògán ńkọ́ àáfàá Fatai ńkọ́ Àdògán ó sì wà nínú àhámọ́ pẹ̀lú àáfàá Fatai. Àdògán àtàfàá Fatai wọ́n sì wà nínú àhámọ́ àjọ ọ̀tẹlẹ̀múyẹ́. bàbá wí ẹ mọ̀ ní akọni ni wọ́n kíní kan ni wọ́n kú fúnra Yorùbá ẹ dákun ǹjẹ́ kí lẹ á ti ṣe fún wa kí lẹ ti ṣe fún mọ̀lẹ́bí wọn. àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ọpẹ́ pọ́dún kan bá a bá bímọ gan bọ́mọ bá fi ń lo ọdún kan ó dá lójú pé bí ọba tí máa pe bà yóò ti máa gbìyànjú láti máa rá. òkú mùsùlùmí ló kú Àdògán àáfàá Fatai mùsùlùmí ni tó gbàgbọ́ nú ọba Allah. òkú wọn máa ṣe wà ń bẹ ṣégbà tẹ́ ẹ̀ ṣètọ́jú ara ayé bó lẹ ṣe fẹ́ rántí ará ọ̀run. ẹ máa bá ṣá ètò yìí mo fẹ́ kó kan ẹ̀yin tẹ́ ẹ jẹ́ bàbá wa ńlẹ̀ Yorùbá mo fẹ́ kó kàn yín lára ni torí ariwo èmi lọ́kàn tá ò bá rí òkú Àdògán gbà àní gbà o. tá a bá rí òkú àáfàá Fatai tí ẹ pa nípa àyà láìṣẹ̀ kí ló dé Fúlàní ẹyẹ pààràn mi Fúlàní ẹyẹ fipá bá mọ̀lẹ́bí wa sùn mọ́ Fúlàní ẹyẹ fipá gbowó lọ́wọ́ wa Fúlàní ẹyẹ jẹ wá lóko ó mọ̀ l'Àdògán àtàáfàá Fatai bá lọ. ọmọ Yorùbá ká wá lóhùn ó dupò ààrẹ ẹ kọ́kọ́ bá wa wá òkú Àdògán àtàáfàá Fatai ó sì jáde. àjọyọ̀ ọdún kan láì sí òkú àáfàá Fatai àtàdògán ní gbígbé jáde orí bákan. mo rántí ọjọ́ bẹ́ẹ̀yàn bá jorí ahun bó bá fojú kan àáfàá Fatai àtàdògán ńlẹ̀ yóò bomi lójú. mo wá wọ ẹ̀yìn mo wò ó pé ṣé béèyàn ṣe é lọ náà rèé. Àdògán ò kúkú mọ́tò àáfàá Fatai lásídẹ̀ǹtì ẹ̀mí rẹ̀ ọ̀ lọ sí. àáfàá Fatai wọ́n ní jàǹbá mọ́tò léyìí tó tiẹ̀ jẹ́ pé ó burú jù ẹ̀mí wọn ò mọ̀ lọ àìgbélé ẹni ká fọrùn rọ́. Àdògán dára alẹ̀ ẹ̀yin ọmọ Yorùbá àrọ́wà kí la fẹ́ ṣe fẹ́ ni ọkọ rẹ̀ kú sáàfún lọ́kọ míì ni àbí kí la fẹ́ ṣe. mo wí láwọn ìgbà kan sẹ́yìn mo ní àwọn ọmọ Àdògán kéré jọjọ ọdún 11 ọdún 5 àbí bẹ́ẹ̀ ọdún kan ńlọ́mọ Àdògán. Àdògán ò dúró láti lè tọ́jú àwọn ọmọ tó fi sáyé kò wà Àdògán náà bẹ́ẹ̀ kọ́ mọ̀ dúró. ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ló dẹ̀mí Àdògán légbodò lásìkò. ìjọba orílẹ̀-èdè
orílẹ̀-èdè tá a nígbàgbọ́ pé àjọmọ orílẹ̀-èdè ibẹ̀ àwọn náà ló ń gbẹ̀mí ọmọ orílẹ̀-èdè wọn fún ọ̀rọ̀ tí ò nítumọ̀, fún ìdí tájọ ò lè fìdí ẹ̀ múlẹ̀. Ó mà ṣe o, ẹ má kú, ojú òpó dí, ìsàdé ẹnu fọ́ ń ṣẹ̀jẹ̀. Àdògán ó dára alẹ̀ àtọwá gbòkú Àdògán àtàfà àpàtà ìlọ. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ dẹ̀ dákẹ́, ẹ̀yin ọmọ Yorùbá ẹ sì wí kankan. Kí ló dé? Ìyàwó Àdògán kéré púpọ̀ lọ́jọ́ orí. Àdògán làbúrò, bẹ́ẹ̀ Àdògán lẹ́gbọ̀n, Àdògán ní ìyá láyé, bẹ́ẹ̀ Àdògán ní bàbá láyé. Ìjọba Nàìjíríà ẹ̀rọjọ́ kan tàbí amásùnrún ọmọ, ẹ̀rù ọjọ́ kan tí abiyamọ dẹ̀jẹ̀ lọ́mọ rẹ̀ lórí, ẹgbẹ̀mí Àdògán lásìkò tádògán òro kan. Gbogbo ẹni tó lọ́wọ́ nínú ọṣẹ́ tó ṣẹlẹ̀ nínú ilé olóyè Sunday Adisa ọmọ Adéyẹmọ ní July 1, 2021, gbogbo yín pátá ẹ ò ní fi ọmọ sílẹ̀ sáyé lọ. Dúdúrúdú ní ọgbẹ̀yìn ayé yín. Ẹ fi mọ̀lẹ́bí Àdògán sínú ìbànújẹ́ ayérayé. Ẹ fi mọ̀lẹ́bí Àdògán àtàfà àfàtàì sínú ìbànújẹ́ ìgbà gbogbo. Bọ́mọ Àdògán bá rántí irú ikú tó pa bàbá rẹ̀ ṣé yóò súre fórílẹ̀-èdè Nàìjíríà? Bíyàwó Àdògán bá rántí wípé òye ọdún tó lọ ní dèdé àkókò tá a wà yìí bó sì bọ́kọ̀ mi sọ̀rọ̀, ṣé yóò súre fórílẹ̀-èdè Nàìjíríà? Àníṣẹ́ gbogbo ẹni tó sún wa débi tá a wà yìí, bẹ́ẹ̀ bá bí igba ọmọ kò ní kù kan. Ìbànújẹ́ dorí àgbàkodò, inú olóyè Sunday Adisa ọmọ Adéyẹmọ ò dùn, inú àwa ọmọ Yorùbá ò dùn. Àdògán doesn't deserve to die. If you care to know, let me tell you tonight. He sacrificed a lot of things for the actualization of Yoruba nation. Ní ìgbà tí Fúlàní ń dàná Yorùbá láàmú lójú méjèèjì, nílùú Ìgàngán, nílùú Ègùá, nílùú Ìjẹ̀bú, nílùú Èkìtì, nílùú Oǹdó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, Àdògán kó ipa rẹ̀ gẹ́gẹ́ bí olólùfẹ́ tó nígbàgbọ́ nù ran Yorùbá, tó nígbàgbọ́ nù olóyè Sunday Adisa ọmọ Adéyẹmọ. Òkú tí ò tí ì wọlẹ̀ sùn, bó o la ṣe ń ṣàdúrà pé k'Olódùmarè kó forí jì wọ́n? Kò yé mi tó. Bẹ́ẹ̀ bá lè sọ fún mi. Àmọ́ nǹkan kan tó dá mi lójú ó ní wípé ẹni pa gúnugún kan kì í kádùn, ẹni pa àkàlàmọ̀gbò kan kì í pọ̀ṣù. Ẹni bá kọ lẹ́yẹ àwọn ìyá mi kò ní fìgbà kankan jára ayé, bẹ́ẹ̀ ni ò ní jára ọ̀run. Gbogbo ẹni lọ́wọ́, bóyá àwọn àtẹlẹ̀múyẹ́ tó wá, àwọn ológun tó kó dání, àbí ẹ̀yin tẹ́ ẹ jọ gbìmọ̀
láti kó ogun ja ilé olóyè Sunday Igboho ní ọjọ́ kìíní oṣù keje ọdún 2021 tí ẹ̀mí èèyàn méjì tó fi gbọ́ ní fanáfanṣu ní lálẹ́. bẹ́ẹ̀ ni those against you may support you tomorrow, yes, but kílẹ̀ tó pòṣìkà ohun rere ti bàjẹ́. bẹ́ẹ̀ bá gbàgbé bẹ́ẹ̀ bá rántí olóyè Sunday Igboho ṣá lò oṣù 8 nínú àhámọ́ lórí ọ̀rọ̀ yìí náà ni. Jamiu Noah, Lady K wọ́n lò oṣù 4 nínú àhámọ́ lórí ọ̀rọ̀ yìí náà ni. àwa náà lò oṣù 2 nínú àhámọ́ lórí ọ̀rọ̀ yìí náà ni. mo wá rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo ọmọ Yorùbá pátápátá, oore tẹ́ ẹ lè ṣe wá ní kẹ́ ẹ bá wa wá bí òkú Àdògán yóò ṣe jẹ́ gbígbà pẹ̀lú àfáà Fatai. ẹ jẹ́ kí ọmọ Àdògán náà ó máa ríbi tọ́ka sí wípé ojú orí bàbá àwọn rèé. ẹ jẹ́ máa àfáà Fatai kan máa ríbi tọ́ka sí wípé sàárè bàbá tó bá wọn lọ́mọ rèé. mo rawọ́ ẹ̀bẹ̀ sí bàbá mi Professor Banji Akintoye, Professor Adeniran, ẹ ṣe ìgbésẹ̀ ní kánmọ́nkóbó, ẹ ṣe ìgbésẹ̀ ní kíákíá, ẹ ṣe ìgbésẹ̀ ní wàràǹṣẹ́ṣà. ẹ jẹ́ á gba òkú Àdògán lọ́wọ́ àwọn aráabí. ayọ̀ àtàláfíà ní dúdú Ìgbòho wà. Mr. Ọlásùpọ̀ Kábẹ́rù, dúdú wà láyọ̀ àtàláfíà. ẹ ṣe ìgbésẹ̀ tẹ́ ẹ lè fi múnú wa dùn, tára wa tó fi lè yá gágá. ẹ jẹ́ kí òkú Àdògán ẹ jẹ́ kó bọ́ta nínú àhámọ́. àhámọ́ ló ṣì wà o. bẹ́ẹ̀ ni ẹ̀yin ọmọ Yorùbá, ẹ jẹ́ n tún ré kọjá sókè lọ́hùn. níjọ́ la fẹ́ dẹ́kun ìwà àgọ̀ tá à ń wù. níjọ́ la fẹ́ dẹ́kun ìwà dẹ̀ndẹ̀rìn, ìwà amukun mẹ́kọ tá à ń wù nílẹ̀ Yorùbá. ṣé dẹ̀ndẹ̀rìn ni á ni? sọ́dẹ̀ ni wá ni? Fúlàní pààyàn ní Mòwó, ní Bàdágìrì. ìgbà tó ń pààyàn wọn ò ṣe fídíò. ẹ̀yin wá ń ṣe fídíò ẹ̀ rí ogun ti bẹ́lẹ̀, ẹ ti èrè o. a ti sọ fún yín, iná fún iná, ẹ̀tù fún ẹ̀tù, àáyá fún àáyá. wọ́n pààràn yín, wọ́n pa èèyàn yín ní fanáfanṣu, ní Mọ̀wó, ní Bàdágìrì. ẹ wá ṣẹ̀ṣẹ̀ ń ṣe fídíò ẹ̀ẹ́dẹ́ rí ní Fúlàní ṣe o. ṣé ẹ rò pé ọlọ́pàá wà bẹ́ẹ̀ láti dáàbò bò yín ni? ọ̀gá ọlọ́pàá Fúlàní ni. ààbò kí lẹ wá fẹ́ ká dàbò yín? ààbò kí lẹ fẹ́ ká dàbò yín sẹ́? ẹ jẹ́ ń gbọ́, ẹ wí fún mi. ó dàbí èépé tí ń dùn mí. ìgbà tó ń pààyàn bẹ̀rẹ̀bẹ̀ nílùú Ọ̀wọ̀ ṣá ṣe fídíò. ìgbà tó ń pààyàn nílùú Gàngán, àwòrán rẹ̀ dà. ẹ̀yin wá ń jèsè wèrè, ẹ̀ ń múra yín múgò, ẹ̀ ń ṣèṣe ọ̀dẹ̀. sólóyè Sunday Igboho lẹ́ ń retí kó wá jà fún yín nílùú Mọ̀wó ni. ẹ jẹ́ dira. àwọn tí ń bẹ́ẹ̀ lu èbó wọ́n sẹ́